bá wà torí àwọn Kristẹni wọn á gbé Bíbélì àìmọye Bíbélì lọ fọwọ́ kọ àwọn Mùsùlùmí wọn á gbé Kùránì àìmọye lọ fọwọ́ kọ wọn á délé lọ kà nǹkan tó máa kà bẹ́ẹ̀ ṣùgbọ́n ìṣẹ̀ṣe àkùfọwọ́ kọ àwọn alálẹ̀ fúnra wọn àwọn lọ sọ bó ṣe máa rí àti bó ṣe máa jẹ ẹni tó bá dẹ̀ jalè á balẹ̀ lọ pẹ̀lú mi kò sí ibi tí a dé àbí ibi tí a ti kóra wa jọ tá a mọ̀ yìí pé láàrin wa akọ̀kú wà tí a máa lo paracetamol àbí fẹ́ǹsì àbí nǹkan mèremère bí ìtafẹ́ lò tí a ní ṣe ìbúra nítorí ìkọ̀kọ̀ ṣòro táwa mọ̀ wípé ó lè kú kí èèyàn kan kó má dalẹ̀ ẹnìkejì nínú ìṣẹ̀ṣe tó ó fẹ́ kọ́kọ́ balẹ̀ pé ìgbàkigbà tẹ́ bá pè wá fún ìbúra àwa máa kàn ní lára torí ìyẹn gan ló fọkàn tiwa náà balẹ̀ wípé àwọn tí a mọ̀ yìí àwọn tí àjọ bẹ̀rẹ̀ rìn àjò yìí tí wọ́n darapọ̀ mọ́ wa wọn ò ní dà wá so àfihàn dání lójú sà wípé à á ṣe bẹ́ẹ̀ à á ṣe bọ́ ṣe ń ṣe ó lè lè ṣe ó dẹ̀ lè jẹ́ bó ṣe yẹ kó jẹ́ fún wa ẹ ṣe tó ń ṣàṣùwàlà. Máa bọ̀ lókè ìwọ náà sí pásítọ̀ máa bọ̀ àtúndúró ta àtúnyà. Ẹni obìnrin rẹ̀ máa gbà obìnrin rẹ̀ bẹ́ẹ̀. Okay, sir. They want to cast now. I hear no.